ṣe. ẹ ṣì ń ṣe àbí. Bẹ́ẹ̀ni a ṣe. Táwa ló mójútó iṣẹ́ náà lè ṣe dàbí ìkan lára àwọn ọmọọṣẹ́ wọn. Èmi náà ni mo ṣì ń ṣe bẹ́ẹ̀ lára àwọn ọmọọṣẹ́ wọn wà tí wọ́n ń gáìdì mi irú bọ̀dá Gbénga so àwọn náà ń gáìdì mi àti iléeṣẹ́ o àti tàwọn ọmọ àti everything wọ́n ń gáìdì dáadáa. Ẹgbẹ́ fíbáànù kọ́ tí Ọ̀rọ̀pọ̀ náà jẹ́ ọ̀kan gbòógì ṣé ẹ ti ẹ̀ rí wọn. Àwọn ẹgbẹ́ fíbà náà so àwọn kọ̀ọ̀kan náà wọ́n dúró tì mí nínú wọn so tí wọ́n súnmọ́ Ọ̀rọ̀pọ̀ nígbà ayé ẹ̀. wọ́n súnmọ́ nígbà ayé ẹ̀ wọ́n dúró tì mí so. Ìyá wa láàrin oṣù 12 kí lẹ ti pàdánù. Mo pàdánù kan tó pọ̀ ọbẹ̀ tí nípa ọmọ ṣì wà pẹ̀lú mi àwọn tó nífẹ̀ẹ́ mi náà ṣì wà pẹ̀lú mi so mo pàdánù fẹ̀ lálákọ̀ọ́kọ́ náà mo dẹ̀ pàdánù bàbá because òun ló kù fún mi ní bàbá òun ló kù fún mi lọ́kọ because full life wife ni mí mi ò ṣiṣẹ́ so mo rí nínú àwọn ìyàwó rẹ̀ tó ní báwo ni mo ti fẹ́ ṣe pẹ̀lú ọmọ márùn-ún wọ́n bí kọ́ kó ti tán síbẹ̀ pé a tún fẹ́ ṣe ọdún kan yìí náà mo rí nínú àwọn èèyàn kan tó sọ pé kí ló ṣe ọdún kan fún wípé ó kàn ń wéèsì owó tó yẹ káwọn èèyàn fún kó fi jẹun kán ṣe ẹ̀mọ́ ìsìlẹ̀ pé bíi pé kàn máa blọ́ọ̀kì èèyàn pé bí kọ́ níyàn kan fẹ́ ṣe fún yàn kọ́ ní kí ló fẹ́ ṣe fún owó wà lẹ̀ ọ̀pọ̀ ẹ̀ fi nǹkan lẹ̀ bẹ̀tẹ̀ àwọn tó súnmọ́ mi wọ́n mọ̀ kọ́ pé àánú Ọlọ́run ni ẹ rí gbà. Ìyá wa àwa mọ Ọ̀rọ̀pọ̀ dáadáa ni pé bí ẹ̀gbọ́n ládùúgbò akẹgbẹ́ lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ọkọ síyàwó bàbá sọ́mọ lórí àwọn ọgbọ́n ni Alhaji Abiodun Oropo. Ní ọkọ síyàwó àti ní bàbá sí ọmọ. Èèyàn wo ni Abiodun Oropo? Èèyàn dáadáa ni ò tí yóò gbọ́dọ̀ gbẹ̀ṣẹ̀ because kò sí ní bíbá ìmọ́lẹ̀ ni ó dẹ̀ ṣì wà pẹ̀lú wa nínú tẹ̀mí. Nípa ti bàbá sí ọmọ gbogbo àwọn èèyàn tó súnmọ́ mi gan mọ̀ ó ṣe dáadáa lójúṣe ẹ̀sẹ̀ mi ìyàwó ó ṣe déédéé owó oúnjẹ mi kò dín owó skul àwọn ọmọ yẹn gan ibùdó gan lẹ́yìn pé wọ́n sí wọn gan Ọlọ́run kò tún mú àwọn ọmọ yẹn dúró ni because àwọn ọmọ yẹn gan wọ́n lè ṣe without bàbá wọn lè ṣe without bàbá wọn ibùdó gan kọ́ fẹ́ ṣe ó ti di irun gan kọ́ fẹ́ ṣe irun gan kọ́ lọ lé yádẹ́sà láwọn obìnrin because ọkùnrin kan ṣo ni mo ní tó jẹ́ lọ́mọ ti ẹ̀bẹ̀ táwọn ọmọ ẹ̀gbọ́n àwọn ọmọ àbúrò tó jẹ́ àwọn ọmọ mi gbogbo wọn kó wọn mọ́ra ó dẹ̀rọ gbogbo wọn fún wọn lẹ́díkéṣọ̀n ló rán wọn lọ sí skul ó ṣe gbogbo ẹ̀ at least nínú àwọn ọmọ sísítà mi méjì tó sì ràn jáde skul sáà ti wà níbẹ̀ tó dẹ̀ fún níṣẹ́ tó ra níṣẹ́ tó ṣe everything fún ó wà níbẹ̀ ó ṣe dáadáa nígbà yẹ ó ṣe dáadáa nígbà yẹ gidi gan pé so ìgbà táwọn ọmọ ẹ̀ gan tó get admission àwọn bíi méjì ìgbà yẹn ó ṣèkì mí gan ó ṣèkì mí tẹ́ pé mo fẹ́ lè stop school wọn pé ṣe lẹ́nu oṣù 2 láì nọ́nà sí admission lẹ́nu oṣù 2 láì tí wọ́n get admission torí àwọn méjì get admission ìkan fẹ́ ṣe junior waec owó yẹn ní pọ̀ gan-an tẹ́ pé mo ṣáà pé àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan ṣá so alhamdulilayi gbogbo wọn support mi táwọn ọmọ yẹn fi wọ school tó fi ṣe gbogbo ẹ̀ so. Olólùfẹ́ tó ṣe dáadáa sí ni Abiodun Oropo bàbá tó ṣe dáadáa sáwọn ọmọ ẹ̀ ni gidi gan. Ìbádàn wọn sọ pé òkú ọlọ́mọ pé kò ń sùn pé àyẹ̀nígbà pé òkú máa ń wálé ǹjẹ́ lójú oorun tàbí nínú ìran ẹ̀sẹ̀ máa ń rí wọn. Mo máa ń rí lójú oorun gan ìgbà míì tí mo bá sùn ó kọ́ lè dédé wá kó máa ṣàdúrà fún mi ó tẹ̀ máa ń sọ ṣàdúrà fún mi gan tá máa bẹ̀ mí pé kí n má bínú ìgbà míì mo kọ́ lè dédé máa lọ káwọn èèyàn pàdé mi lọ́nà kan ní ọkọ mi wà pẹ̀lú mi ó ní kí n má ronú pé tí bá nídìí anything pé kí n sọ fáwọn èèyàn kí n ṣègbà kan mo tẹ̀ wà nílé tẹ́ pé mo fẹ́ lose memory mi gan gbogbo ìgbà yẹn pé èèyàn kan wá ó béèrè mi lẹ́nu gate wọ́n wá ní kó wọlé so bó ṣe wọlé ẹni ẹ ṣàṣàdúró ṣe gbogbo ẹ̀ ló bá ní ọkọ mi ní kò sọ fún mi pé kí n bọ́ síta pé kí n má ronú mọ́ wà ní aṣọ́mọ̀ mi ni ó lóun mọ̀ mí pé òun kàn ń bọ̀ lòun yà pé
pé kí n má ronú mọ́, kí n dìde, kí n bọ́ síta, kí n ṣeré lọ. So mo ṣáà ṣe, mo rìn káàkiri, mo ṣe gbogbo ẹ̀, mo pa ọmọ mi tó wà ní school. Ìgbà tí mo tẹ̀ máa pọ́ ọmọ mi tó wà ní school yẹn gan, ìyẹn lóhun síkì pé ara àwọn ò yá, bóun ò jẹun, òun ò ṣe mo ṣáà ṣe pé àwọn èèyàn nìyẹn. Bàbá mi sẹ́ẹ̀lì mi sì ń ṣe gbogbo ẹ̀ báyìí. Tó bá nídìí ẹni tì, kọ́ jẹ́ kí n gbọ́, kọ́ máa wò pé bàbá wọn ò sí mọ́. Because gbogbo wọn fìlì bàbá wọn àtàwọn ọmọọṣẹ́ wọn náà púpọ̀ jù nínú wọn fìlì. So oríire jẹ́ nǹkan tó máa ń dùn mí gbogbo ìgbà because kò kí ń fẹ́ jẹ́ kí n ronú. Tèmi àti ẹ̀ bá ní misunderstanding báyà máa ní ìyá Túndé ṣé mo ṣẹ̀ ni, má bínú sí mi. So gbogbo yẹn ó máa ń tọ́ṣì mí gbà mí pé mi ò rẹ́ni sọ pé ọkọ mi lè lè kó wá jẹun, mi ò lè sọ pé ṣo ti múra kó ló ń lọ sóhun. Ọlọ́run àwa pẹ̀lú Ọlọ́run àwa pẹ̀lú ipò tẹ bára inú gidi gẹ́gẹ́ bí èèyàn, ẹ̀kọ́ wo ló kọ́ yín? Ó kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀ pé kan tó kọ́ mi pọ̀ gan torí ní ìgbàyé ẹ̀ náà mi ò ṣe jura mi lọ. So tó bá yẹ pé mo ti ṣe jura mi lọ, mo ti gbéra mi sí level tí kò ṣe kí nígbà yẹn, ó máa difficult fún mi lẹ́ni láti adjust. So ó kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀ gan lóríṣiríṣi. So àwọn èèyàn tó dẹ̀ súnmọ́ mi náà wọ́n ti ara mi kẹ́kọ̀ọ́ because nígbà yẹ mi ò live fake life, mo ṣe normal bọ́lá ò ṣe dá mi. So àwọn ẹbí wọn ń kọ́, àwọn ẹbí wọn níwò tí wọ́n ń kàn sí. Àwọn ẹbí wọn pè mí because púpọ̀ jù náà nínú wọn náà kò fi bẹ́ẹ̀ sí òun náà ní breadwinner family. So gbogbo wọn kàn máa ní pé àwọn oníkàwọn kí mi ni o pé ṣé mo wà òkè, ṣáwọn ọmọ wà òkè, torí ó sì ní sister kan tó wà níwò tó jẹ́ pé òun ló ń tọ́jú ẹ̀ gan-an. Ìgbà míì tí n bá fi nǹkan ránṣẹ́, tí àwọn yẹn bá fún mi kan, tí bá fi nǹkan ránṣẹ́ sí mọ́mì yẹn, wọ́n kàn máa ké ni pé kí n ṣáàjọ pé àwọn ọmọ ẹni kí n bá wọn mójútó, kí n má jẹ́ kí ìyà jẹ wọ́n. Ìdẹ̀ ní káwọn máa fàdúrà ràn wá lọ́wọ́ pé Ọlọ́run á jẹ́ kó ṣe ṣe. Gbogbo wọn náà kò ṣe pé bóyá wọ́n rí ní ìwà òkè bẹ́ẹ̀ náà, bẹ̀tí nínú àwọn kọ̀ọ̀kan nínú wọn wọ́n yọjú sí mi, wọ́n dẹ̀ máa ń pè, dẹ̀ máa ń ṣe dáadáa. Ó tẹ̀ tó àwọn ọ̀dọ̀fín compound, àwọn ọ̀dọ̀fín compound nínú wọn àwọn bíi méjì kan wá máa ń dúró tì mí, wọ́n ní tí n bá need anything pé kí n pe àwọn nǹkan táwọn bá ní, àwọn máa fi assist mi. So nínú ilé ìtaṣe náà, inú wọn ó support tó assist pé ó jẹ́ ọ̀n pàtàkì ní ọ̀dọ̀fín pé òun ló yẹ kó jẹ oyè ọ̀dọ̀fín lọ́dọ̀ wọn nínú wọn, òun gangan ló yẹ kó jẹ tó ní òun ò jẹ, tó fi fa ẹlòmíì sílẹ̀ pé kẹ́lòmíì yẹn lọ jẹ. So àwọn náà ṣe déédéé, wọn máa ń pè mí. Ìyá Túndé, bọ́rọ̀ ṣe jẹ́ báyìí, ǹjẹ́ ní àmọ̀ràn tí ẹ fẹ́ gba àwọn opó àti pé ṣé ẹ ní plan láti remarry lọ́jọ́ iwájú? Ṣé rí àmọ̀ràn tèmi fẹ́ gba àwọn opó ni pé wọ́n nùnà kọ́ mọ Ọlọ́run, kọ́ dẹ̀ máa gbàdúrà because kọ́ má rely lé anybody, kọ́ rely lé Ọlọ́run because tẹ́lá kọ́ bá sọ pé òun máa ṣe kó lè disappoint, kó jẹ́ pé ẹni tí Ọlọ́run tí wọ́n mọ̀ rárá Ọlọ́run máa dédé rán sí wọn. So nípa ti marriage now, mi ò ní intention láti marry because àwọn ọmọ yẹn ni kókó because wọ́n sì kéré, torí wọ́n gbádùn bàbá wọn tó ṣe yẹ kí wọ́n gbádùn ẹ̀. So mo ní ìdí láti focus wọn, kọ́lọ́run kó pèsè iṣẹ́ alálùbáríkà fún wọn, kó rán aláàánú fún mi. So mo ní ìdí láti support wọn dé ní ilé ẹ̀tọ́ bá fẹ́. Ọlọ́run á ṣàforíjì fún wọn, Ọlọ́run àti mo dúró tì kò ní ṣẹ̀rù báyìí wọn, àwọn ọmọ náà wọ́n á yàn wọ́n á yanjú ìjà Muhammad sallallahu alaihi wa sallam.